Ìwé Róòmù orí 4. Ǹjẹ́ kí ni àwa ó wá wí pé Ábúráhámù bàbá wa nípa ti ara rí? Nítorí bí a ti dá Ábúráhámù láre nípa iṣẹ́, ó ní ohun ìṣògo, ṣùgbọ́n kì í ṣe níwájú Ọlọ́run. Ìwé mímọ́ a ti wí, Ábúráhámù gba Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un. Ǹjẹ́ fún ẹni tí ó ń ṣiṣẹ́, a kò ka èrè náà sí oore-ọ̀fẹ́ bí kò ṣe sí gbèsè. Ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́, tí ó sì ń gba ẹni tí ń dá ẹni búburú láre gbọ́, a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Gẹ́gẹ́ bí Dáfídì pẹ̀lú ti wí pé Olúwa rẹ̀ náà ni ẹni ìbùkún, ẹni tí Ọlọ́run ka òdodo sí láìsí ti ẹ̀ṣẹ̀. Wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì, tí a bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Ìbùkún ni fún ọkùnrin náà, ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lé ọrùn. Ìbùkún yìí a jẹ́ ti àwọn akọlà nìkan ni, tàbí ti àwọn aláìkọlà pẹ̀lú. Nítorí tí a wí pé a ka ìgbàgbọ́ fún Ábúráhámù sí òdodo. Báwo ni a ti kà á sí nígbà tí ó wà ní ìkọlà tàbí ní àìkọlà? Kì í ṣe ní ìkọlà, ṣùgbọ́n ní àìkọlà ni. Ó gba àmì ìkọlà ìdídì òdodo ìgbàgbọ́ tí ó ní nígbà tí ó wà ní àìkọlà, kí ó lè ṣe bàbá gbogbo àwọn tí ó gbàgbọ́, bí a kò tilẹ̀ kọ ní ilà, kí a lè ka òdodo sí wọn pẹ̀lú. Àti bàbá ìkọlà fún àwọn tí kò sí nínú kìkì àwọn akọlà nìkan, ṣùgbọ́n tí ń rìn pẹ̀lú nípa ìgbàgbọ́ Ábúráhámù bàbá wa tí ó ní àìkọlà. Nítorí ìlérí fún Ábúráhámù tàbí irú ọmọ rẹ̀ pé òun ó ṣe àrólé ayé, kì í ṣe nípa òfin, bí kò ṣe nípa òdodo ìgbàgbọ́. Nítorí bí àwọn tí ń ṣe ti òfin bá ṣe àrólé ìgbàgbọ́, ìgbàgbọ́ di asán, ìlérí sì di aláìlágbára. Nítorí òfin ṣiṣẹ́ ìbínú, ṣùgbọ́n níbi tí òfin kò bá sí, ìrúfin kò sí níbẹ̀. Nítorí náà ni ó fi ṣe tí ipa ìgbàgbọ́ kò lè ṣe ti ipa oore-ọ̀fẹ́, kí ìlérí kí ó lè dá gbogbo irú ọmọ lójú, kì í ṣe àwọn tí ipa òfin nìkan, ṣùgbọ́n àti fún àwọn tí inú ìgbàgbọ́ Ábúráhámù pẹ̀lú, ẹni tí í ṣe bàbá gbogbo wa. Gẹ́gẹ́ bí a ti kọ pé, mo ti fi ọ́ ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀, níwájú ẹni tí òun gbàgbọ́, Ọlọ́run tìkálára ẹ̀ tí ó sọ òkú di ààyè, tí ó sì pé ohun wọn nì, tí kò sí bí ẹni pé wọ́n ti wà. Nígbà tí ìrètí kò sí, ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀, gẹ́gẹ́ bí èyí tí a ti wí pé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí. Ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun tìkálára rẹ̀ tí ó ti kú tán, nígbà tí ó tó bí ẹni ìwọ̀n 100 ọdún àti kíkú inú Séra, kò fi ìgbàgbọ́ ṣiyèméjì lérí Ọlọ́run, ṣùgbọ́n ó lè ní ìgbàgbọ́, ó ń fi ògo fún Ọlọ́run. Nígbà tí ó ṣàtìmọ̀ dájúdájú pé ohun tí a bá ti lérí ó sì lè ṣe é. Nítorí náà ni ó ṣe kà á sí òdodo fún un. A kò ṣáà kọ nítorí tirẹ̀ nìkan pé a kà sí fún un, ṣùgbọ́n nítorí tiwa pẹ̀lú, ẹni tí a ó sì kà sí fún un. Bí àwa bá gbà á gbọ́, ẹni tí ó gbé Jésù Olúwa wa dìde kúrò nínú òkú, ẹni tí a fi tọrẹ ẹ̀ṣẹ̀ wa, tí a sì jíǹde nítorí ìdáláre wa.